Ah, gbogbo wa la gbọ́ nǹkan tí bàbá yìí sọ. Wọ́n fẹ́ sọ̀rọ̀ bàbá wa àgbà Sheikh Ramadan Jibril Al-Kituwi Al-Amiri, bàbá àgbàlagbà yẹn, bàbá alálùbáríkà yẹn, àti bàbá wa àgbà Sheikh Abdul Wahab Subair Al-Gamawi, Masud Jibril àtọmọ ẹ̀ pẹ̀lú Wahab Subair, àwọn méjèèjì ni bàbá yín bá wí yẹn. Ṣẹ́ni tí ò lè pọ́n àwọn àgbàlagbà lé lẹ́fẹ́ káwọn ọmọ kéékèèké máa pọ́n lé. Ẹni tó mú ẹ̀gbọ́n rẹ̀ tó lọ sin ẹ̀gbọ́n rẹ̀ ní òwò kó má búrò rẹ̀ dání. Gbogbo ẹ̀yin dẹ̀ ń pariwo pé àtúbọ̀tán lágbà, mo ń sọ fún yín pàtúbọ̀tán ló dé, àsìkò ẹ̀san gangan rè. Ntẹ́nu tèmi wá dùn lé lórí, tínú mi yọ lé lórí, tí mò ń dúpẹ́ fọlọ́run lé lórí ni pé bàbá wa àgbà Sheikh Jibril Ramadan wọn àti kò láyé báyìí. Bàbá wa àgbà Sheikh Abdul Wahab Subair Al-Gamawi wọn àti kò láyé báyìí. Gbogbo ohun tí bàbá yín fojú wọn rí òun ló ń gbẹ̀san díẹ̀díẹ̀ yẹn. Àsìkò ẹ̀san leléyìí, torí ẹ̀ máa táìtù kínní ní àsìkò ẹ̀san. Àsìkò ẹ̀san bàbá yín ló dé yẹn o. Ẹ já mọ́ gbọ́n tó ń sọ lọ. Èyí àwọn fẹ́ máa jẹ sọ́ńtẹ́ sọ́dá tí wọ́n pa irọ́. Ṣé ń gbọ́? Bàbá yín ní ihun tí bàbá wa àgbà, àwọn bàbá olóríire alálùbáríkà méjèèjì yẹn, ihun tí wọ́n fẹ́ máa jẹ, tí wọ́n fẹ́ sọ dárísìkì wọn ni pé kí wọ́n máa parọ́. Ó ń pe àwọn bàbá àgbàlagbà méjèèjì yẹn lónírọ́. Torí kíni? Torí pé ó ṣàfẹ́ kàn wọ́n lábùkù pé àwọn eléyìí kan ṣàjà wálẹ̀ káyé wọn ṣàbàjẹ́, kó gbẹnu lé wọn, kó bà tí wọ́n jẹ́. Ṣé gbọ́? Àwọn bàbá àgbàlagbà tó tó bàbá yìí bí nìyẹn o. Kí wàá lo ní Kíjìpá ti sọ láti ọdún kan last year tó fi dì sí, Oníkíjìpá ò ti sọ kankan. Ọ̀rọ̀ tó súnmọ́ wọn tó ní Kíjìpá tó sọ onígbà tá àfa Saheed Shittu lọ bá wọn níbi òkú ìyá àfàwà àgbà Sheikh Ahmad Ọlárẹ̀wájú Al-Fulani, kékeré káfa Saheed Shittu ya wáyé bí wọ́n ṣe lọ bẹ̀ mùdírù. Wọ́n ní àwọn gangan fúnra lára àwọn náà ò bá lọ bẹ̀bẹ̀, ṣùgbọ́n àwọn ò mọ táwọn ṣe lẹ́sẹ̀ ní ó jẹ́ káwọn lọ bẹ̀bẹ̀. Ṣẹ́ni tó sọrú ọ̀rọ̀ yẹn, ẹ̀yin ẹ wá ń push narratives, wọ́n fẹ́ lọ mú bẹ̀bẹ̀, wọ́n fẹ́ lọ mú. Àlòpọ̀nù kan pè mí lánàá, wọ́n máa sọ orí burúkú ẹ̀ káàkiri. Ó kọ́kọ́ lẹ́yìn tó ṣépè náà bíi 12 minutes ló fi ṣépè, ló wá ṣẹ̀wá ní àáfàá rẹ̀ tó ń gbìjà, òun náà ń wá bí wọ́n ṣe lọ mú bẹ̀bẹ̀ yẹn o. Àwọn àgbàlagbà náà ń bẹ̀ káàkiri kí wọ́n lọ mú bẹ̀bẹ̀ yẹn o. Mo wọ́n pé ẹ ṣe wá gọ̀ báyìí, ẹ sáà ń push narratives irọ́ káwọn yẹn lè rò pé olódodo ni bẹ́ẹ̀ ṣe bá kulẹ̀ sí wàyẹ̀ ẹ̀ lè change. Ẹgbọ́n tí bàbá yẹn ń sọ pa àwọn bàbá yẹn pé wọ́n parọ́, ó ṣàfẹ́ dojú wọn bolẹ̀ kó lè jẹ́wọ́ nìkan kó wá jẹ gàba. Ṣáwọn bàbá yẹn ti kú, ṣé ó ti lọ tọrọ àforíjì? Àbáwọn bàbá yìí ò kọ́ bàbá yín yẹn ní class? Ṣé wọ́n kọ́? Ó deny wọn pé wọ́n kọ́ wọn. Wọ́n ní bàbá Al-Kituwi kò kọ́ mi ní nǹkan kan, oògùn ni wọ́n kọ́ mi. Òun náà ti kó láyé tọmọ kí o tiẹ̀ náà ti ń deny rẹ̀ pé ìwọ náà ò kọ́ mi. Bó ṣe rí nìyẹn, ó gba ẹ̀san. Ọlọ́run Al-Latifun Khabir, Ọlọ́run nìyẹn. Àánú rẹ̀ ò débi pé kó mọ̀ fún yàn ní ròdùnú téèyàn bá gbélé ayé sí. Ṣẹ́yìn náà gbọ́? Ẹ wá gbọ́ ọ́díò yìí. Wọ́n á di kan àwọn tó lábọ̀ kàtó. Ustaz, ẹni tí ó ń bá yín sọ̀rọ̀, mo mọ̀ pé ẹ mọ̀ mi, but Facebook ni mo ti mú nọ́mbà yín. Ṣé rí nípa controversy tó ń lọ láàrin àfáwà Mudirul Markaz pẹ̀lú ṣé wo ní Kíjìpá? Ọmọ Markaz lèmi o, ṣùgbọ́n ó tọrọ tó wà níbi ọ̀rọ̀ yìí màá sọ, mo sì ń sọ yìí. Àfáà tó ń sọ̀rọ̀ yìí ó lọ píkì nọ́mbà ẹnìkan ní Facebook, ó ní mo mọ̀ pé ẹ mọ̀ yín o, Facebook mo ti mú nọ́mbà yín o. Ó ní controversy tó ń lọ lórí àfáà yín àgbà yẹn, lẹ́tkọ̀tà yín yẹn, àti bàbá wa àgbà Sheikh Sulaiman Farouk ní Kíjìpá. Ó ní ọmọ Markaz lòun o, ṣùgbọ́n òun ó sọ òdodo. Ẹ máa gbọ́. Kì í ṣe pé bẹ́ẹ̀ mò ń sọ fún yín nítorí kẹ́ ẹ lè sọ fáwọn èèyàn, torí pé ọ̀rọ̀ àṣírí ni mo ò dẹ̀ fẹ́ kó hàn síta. Ṣé gbogbo àwọn adájọ́ ọmọ Markaz
most ọ̀pọ̀lọpọ̀ wa la mọ̀ òótọ́ ọ̀rọ̀ gbogbo àwọn afáwa ni wọ́n mọ̀ but tí wọn ò fẹ́ jẹ́ ká sọ torí pé gbogbo bàbá yìí wọ́n fi ń gbin trade wọ́n dà pé mo rí ẹ̀ mọ́ post oníkejì padà bóyá àfààní ni wọ́n gbogbo bàbá ni wọ́n fi ń gbin trade àfààní sí wa lọ́kàn kódà wọn ò tiẹ̀ jẹ́ ká mọ iye ẹni yẹn bí kò tiẹ̀ jẹ́ kankan so tí wọ́n fẹ́ sọ. ha kí ọlọ́run ọba àlekè ọlá kó ṣàforíjì fún wa ẹni tó sọ̀rọ̀ yìí ó ní àáfàá yìí ọ ní tí mo fẹ́ sọ fún yín mi ì sọ nítorí pé mo fẹ́ kẹ́ ẹ lọ sọ níta torí pé ọ̀rọ̀ àṣírí ni o wọ́n sì fẹ́ kó jáde síta ó ní gbogbo àwọn táwọn já àáfàá ní Mọ́ríkàsì làwọn mọ̀ pátápátá gbogbo àwọn làwọn mọ̀ pé ojoojúmọ́ ayé yìí ni wọ́n fi ń gbin étrẹ́dì oníkíjìpá sáwọn lọ́kàn wọn ò fẹ́ káwọn tiẹ̀ rí bí ẹni kó jámọ́ nǹkan kan rárá kí lè fẹ́ gbà mẹ́. ó ní gbogbo àwọn làwọn sì mọ òdodo ṣùgbọ́n wọn ò fẹ́ káwọn sọ òdodo yẹn wọ́n mọ̀ọ́mọ̀ gbin étrẹ́dì bàbá yẹn sínú ẹ̀mí àwọn ni. ṣé mùsùlùmí làwọn ilé àwọn olórí burúkú yìí àwọn ọba yìí jẹ́ yìí sójú ọ̀nà tí bàbá wọn gbélẹ̀ ni wọ́n ń tọ̀ yẹn lórí pé èmi ni kí n ṣàga jù lọ ní ìfẹ́ kan gbọ́ mọ́ o ti fẹ́ bò mí mọ́lẹ̀ èmi lọ máa fà á gbà òun kọ́ ló yẹ kán máa rí èmi ló yẹ kán máa rí gbogbo ẹ̀yin náà tẹ wá inherit orí burúkú yẹn gbogbo yín lẹ pàdé ọlọ́run lẹ́yọ kọ̀ọ̀kan ẹ bọ́ ta kẹ́ ẹ ṣàlùwàlá kẹ́ ẹ gbé Kùránì pé ntọ́kùnrin sọ irọ́ ni. fún níbẹ̀ ni pé ṣé ní sickness tó ṣe bàbá Lágége tó já fáwọn yìí àṣírí tó wà níbẹ̀ ni pé ṣé oníkejì pa àwọn lọ́wọ́ sí o but wọ́n fẹ́ lò láti fi against wọn. ṣètìgbà fàì ó ní sickness tí ó ṣe bàbá yìí lọ ó ní gbogbo àwọn mọ̀ pé bàbá wa àgbà Sheikh Dr. Sulaiman Farouk Oníkejìpá wọn mọ nǹkan kan pa ẹ̀ o wọ́n kàn fẹ́ lò ó láti fi against bàbá yẹn nítorí hatred tó ti wà nù wọn láti pilẹ̀ ọ̀rọ̀ tá a fà ìsọ ní ẹja máa gbọ́ lọ. ilé ìgbìmọ̀ tí mo sọ yìí ọ̀rọ̀ tó ní ẹsẹ̀ ńlẹ̀ tó dẹ̀ nídìí ni mo sọ fún yín Sheikh Juma àbúrò afáwà mọ̀dúró Mọ́ríkàsì tí wọ́n wà nílọrin wọ́n travel ní ká tó bẹ̀rẹ̀ àwẹ̀ tá parí travel tó wọ́n travel yẹn sickness náà ló fà tán fi travel so ìgbà tí wọ́n dé ni wọ́n sọ̀rọ̀ yìí wọ́n dẹ̀ sọ fún Baba Lágége wọ́n sọ fún mọ̀dúró but ẹ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé afáwà wọn burú wọ́n dúró pé irọ́ sí àwọn ògbọ́ so ìgbà táwọn náà ti dúró pé irọ́ àwọn ògbọ́ báyìí ẹni Sheikh Juma náà fi dáwọ́ bo òdodo yẹn. ṣètìlá fàì ó wá gbé ọ̀rọ̀ Dr. Turkey ó gbé wọlé ó ní Ramadan tá a gbà lọ ẹ̀ Dr. Turkey travel torí pàrẹ̀ ò yá before that Ramadan ó wá travel abroad bóyá ó lọ UK fún medical treatment doctor report tó mú bọ̀ ó dé ó wá sọ fẹ́ gbọ́n ẹ̀ pé nítorí mọ̀ sọ fún mi mà rí ọlọ́run ló mọ̀ yọ òun ẹ̀gbọ́n rẹ̀ yarí pé rárá òun ò gbà àáfàá ìwá ní bẹ́ẹ̀ náà sì mọ̀ gbogbo alamọ̀ àáfàá wa pé bọ́n sì máa ń ṣe nìyẹn pé n tó ń sàfẹ́ ṣe yẹn ó ti ní n tó target ẹ̀já wa máa gbọ́ àáfàá yìí lọ. ìgbà tí wọ́n wà ní travel wọ́n wà lọ fún check up ibẹ̀ ni wọ́n ti wá sọ fún wọn pé sickness tó mú wọn yẹn ká ní wọn bá tètè travel wá ní kò bá ti yí sí stroke because inú ẹ̀jẹ̀ wọn ẹnikẹ́ni yẹn wà pé tí wọ́n bá ti stress jù tó bá ti di pé wọ́n weak sára ó máa lead sí stroke because inú ẹ̀jẹ̀ wọn ló wà inú náà ló dẹ̀ fà á nígbà tí mọ̀dúró Mọ́ríkàsì afáwà tó fi ṣẹlẹ̀ nígbà yẹn tẹ́ bá ṣàkíyèsí táìmù bá ti kí ní ẹ̀ ṣẹlẹ̀ ìgbà yẹn ni wọ́n lọ sí Ìlọrin dáadáa tó ń lọ program tẹ̀lé ra wọn. a dúpẹ́ fún àfáwà yìí o àti ilé àtọ̀nà yín ọlọ́run ní jó bàjẹ́ o àwa mọ̀ pé wọ́n ti mọ ṣiṣẹ́ lórí pé kánmẹ́ni tó sọ̀rọ̀ yẹn gbogbo ohun tó bá wá fẹ́ ṣe fún yín ọlọ́run ó jù wọ́n lọ. àfáà yìí ni pé doctor report tí Dr. Turkey mú wá ni pé tí ò bá tètè lọ fún check up yẹn ni there is possibility kó lead sí stroke torí pé kinní yẹn hereditary ni àìsàn ìran ni tí wọ́n bá ti stress ara wọn jù ẹ̀jẹ̀ wọn máa ń ru sókè ni ẹ̀yin náà wo bàbá yìí ṣé bàbá yìí ní ìsinmi rí bí ó sì bá ti yàn jẹ́ ní ọmọ sọ káàkiri lágbájá ó tún ti ń lo òkè o kò yẹ ká máa gbúrò rẹ o ẹ lọ sí kinní kan ó dẹ àwọn ajá wọn síta ẹ lọ mọ báwo lèyàn ti fẹ́ ní ìsinmi bẹ́ẹ̀ bó lèyàn ṣe ní stroke òun náà sọ yẹn pé hereditary ni kinní yẹn òun ṣàyàrí pé òun ò ní gbọ́ gbogbo yín wá fọ́n bọ́ta ẹ wá ní Oníkejìpá ó yẹ kó lọ bẹ̀bẹ̀ ni ó yẹ kó lọ sí kinní kan ni ẹja máa gbọ́rọ̀ àfáà yìí lọ. nírú ilẹ̀ lọ́sàn-án láwọn èdè kí n sábà lọ program báyẹn continuously tẹ̀lé ra wọn báyẹn tẹ́lẹ̀ so òun ló fa kinní yẹn but nítorí pé ó wà lára àwọn afáwà tó yẹ kó nífẹ̀ẹ́ Oníkejìpá àwọn ni wọ́n change ẹ̀ náà dábàrú rẹ̀ ìgbà tí mo dé ta àwọn yàbọ̀ àwọn ni wọ́n point mind wọn tí gbogbo ọ̀rọ̀ yìí tó fi rí báyìí kódà àṣà tí náà mo sì bá yín sọ̀rọ̀ ìgbésẹ̀ tá à ń gbé nínú Mọ́ríkàsì pẹ̀lú àfọ̀ Oníkejìpá tí mo bá wọn kí wọn kò sí sọ kódà àwọn ti ní ká máa jókòó àdúrà à ń sa káfíń ẹ̀dẹ́gbẹ̀sọ fún yín bọ̀rọ̀ tí mo sọ fún yín mi mọ báwo ni mo tiẹ̀ ti sọ lọ.
ṣẹ́gbọ́n tá a fà ìsọ àfa ní kódà ìgbésẹ̀ táwọn ń gbénu mọ́ríkàsì báyìí wọ́n ní káwọn máa jókòó lójoojúmọ́ làwọn ń sa káfí sọ́tún káf lóníkíjìpá lórí bẹ́ẹ̀ ṣe ń sàtó náà ṣé ẹ rí i pé ó ń fi yín lọ́lá sí ni ó ń fi yín gòkè sí ni ó ń fi yín níyì sí ni torí pé àárín òun àtọ́lọ́run rẹ̀ dán mọ́rán-mọ́rán oníkíjìpá kàkà tẹ́ ẹ bá fi lọ bẹ̀ èèyàn pé kó má bínú láì ṣe pé ẹ mọ̀ ń tẹ́ ṣe ẹ̀yà máa bẹ ọlọ́run tẹ́ ń bẹ̀ yẹn bàbá oníbàbà ẹ sì fẹ́ bá tiẹ̀ jẹ́ lẹ́yìn tẹ́ ka Kùránì látòrí pòdì tàbá tí àdá tí ò lápá kankan lára rẹ̀ ẹ tún ń sa káfílẹ̀ lórí everyday ṣé mùsùlùmí làwọn olórí burúkú ìṣá sọ́nà tí Sheikh Adamu filẹ̀ ni wọ́n ń tọ̀ yẹn ẹ mú ẹ̀rí kan wá níbi tí Sheikh Adamu ti pé gbogbo ọmọ kéwú jọ pé ẹ wá bá mi sàn kan báyìí lu ẹni báyìí rí rísì táwọn fi ń ṣàdúrà fún Sheikh Adamu nìyẹn àwọn olórí burúkú yìí náà pètèpèrò lọ́jọ́ sí káwọn ra màálù dúdú káwọn sàṣà àfa Saheed Shittu àfa Saheed Shittu ọlá rẹ̀ wá ń pọ̀ sí ó wá ń gòkè sí ó wá ń lọ ṣe rí i pé ayé tiyín ló ń bàjẹ́ àfa kan wá wà àfa fẹ́fẹ́ àfa yẹn sọ statement kan mú kàn fẹ́ gbé díẹ̀ wá nínú ọ̀rọ̀ àfa yẹn kí wọ́n sọ tá a gbọ́ lẹ́nu jẹ́ tá a bí jẹ́ rìn lórí ẹ̀ ẹ̀já gbọ́ bísímìlà. sẹ́yìn oníwà ṣe eléyìí ló fò níwà fi eléyìí ìwà bù ọ́ ìbù ẹnìkan lọ́rùn mi nítorí ayé tiẹ̀ káyìnà mọ̀nkánà gbogbo bẹ́ẹ̀ náà ti wọlé níláyé wàláyé nígbà ẹnìkan lálẹ́ kìyàmà mi. ìsìnlẹ̀ tí kẹ́ni kó bùnmi lálẹ́ kìyàmà rẹ̀ ọmọ kéwù kan máa tẹ̀lé mi níbi tó bá di pé n bá ṣe tí ọ da pèmí lákíyèsí ni àfa àtọ́ba ti kọjá àkíyèsí ń lọ kó parun nù. àfa àfẹ́fẹ́ gbogbo tó ń dán tó ń dá nínú àlámọ̀rí yín ọlọ́run ní fọwọ́ bàjẹ́ kan àfa ni ọmọ kéwù mi ó mọ̀ tẹ̀lé mi níbi tí máa ń ṣe tí ò dáa ẹ pè mí lákíyèsí ni àwọn ọmọ bóyá Ramadan tá gbà tán àwọn ò tún rí mi gbà káwọn wá bùn ẹnìkan ní àlòkè àmọ́ ti tàwọn nítorí ayé títí ẹ̀ gbogbo ẹ̀yin olórí burúkú yìí ṣé ẹ̀bùn bàbá yín yẹn lálòkè àmọ́ ṣèbẹ́ nìkan tí ẹ̀ jáde pé tó bá ní káwọn máa wọnú náà lọ àwọn wọnú náà lọ nìyẹn ẹ̀rọ òdòdó ẹ̀ lè sọ gbogbo àwọn àfáà tá àti expect gan tán pé àwọn lóníwàásì wọn bọ́ta kọ́mọ kí ó yà lọ bẹ àfáà rẹ̀ ní ọmọ bẹ́ẹ̀ tá ní lórí kíni ẹ̀ ń ṣàbòsí fún yàn tá máa ní ẹni tí kò fẹ́ kí ìjà yìí kó débi tó dé number one wàláì oníkejìpá ní number one wàá dẹ̀ fún yín ní stance nígbà tọ́rọ̀ yìí lé tí wọ́n ti sọ pé fàdó sáwọn alápò gan ó fẹ́ pa àwọn ó fẹ́ ṣe kinní kan tó rọ̀ yẹn lé gan oníkejìpá tó ń sọ fáwọn èèyàn kan pé tó bá hẹ́ẹ̀tì mi jó mọ ní tiẹ̀ mọ́ dàpọ̀ mọ́ ọ̀rọ̀ èmi àti mọ̀dérù mọ́ríkàsì wọ́n ní mọ́ dàpọ̀ wọ́n nítorí pé wọ́n wá kéwu ni ẹbí là wá kí ni bàbá yóò ṣe bàbá yàgbàlagbà yìí ibi gẹ̀rẹ̀jẹ̀ lèyàn máa ń bá gbà tẹ́ ẹ̀ bá tiẹ̀ ṣàgbà gidi gan ṣé bóyá kẹ́ ẹ̀ pretend like one bàbá yìí sáré bọ́ta ìrọ̀lẹ́ ọjọ́ yìí náà tún bọ́ta padà náà sọ pé ẹbí ìwọ àti ta ní gbogbo yín lẹ gbọ́ngbà náà ìgbésẹ̀ wo lẹ gbé lórí ẹ̀ oníkejìpá àwọn ọmọ àfa rẹ̀ kò jẹ́ ẹbí léèrè kò jẹ́ kí wọ́n gbérí wọn ṣe gbogbo yín wà láyé ńgbà náà kí lẹ sọ sí i tó bá yẹ pé bàbá yín àbẹ́yìn gangan náà sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn sí ṣẹ́ lè ní irú sùúrù torí Kíjìpá ní torí gbogbo yín bọ́ta ní ìsìnkú kó lọ bẹ àfa rẹ̀ lórí kíni I don't understand. àfa àfẹ́fẹ́ tó wá sọ̀rọ̀ yìí ìkànnú àwọn olórí burúkú tó wà nù ọgbà yẹn tó jẹ́ pé mọ́ dàrú àgbàlagbà ni aládẹ̀ ní kò rí bàbá ó lé rẹpẹtẹ yẹn kò rójú tó ayé rẹ̀ ó tún ti ń kó àwọn èèyàn jọ tẹ́ bá fọ́ọ̀sì máa gbé fọ́ọ̀sì náà tí ń jáde ó tún ti ń kó àwọn èèyàn jọ pé ká má lọ bí wedding bóyá àfáà yìí ló fẹ́ ṣe ìgbéyàwó àbọ̀mọ wọn ó tún ti ń fọ́ọ̀sì àwọn èèyàn pé kẹ́nìkan ká má lọ bẹ̀ o ká má ṣe kinní kan o ó ń sọ̀rọ̀ ó ń ta símù dérù àwọn olórí burúkú bọ́n ṣe máa ń ṣe nìyẹn wọ́n máa recruit enmity àwọn náà fẹ́ ba ẹ̀yin náà wọnú ọgbà yẹn gbogbo ẹni tó ní làákàyè lórí tẹ́sìn Ọlọ́run jẹ lógún tó fẹ́ ṣe dáadáa gbogbo ọ̀nà ti kó lórí inú ọgbà yẹn tán ẹ wá sọ inú ọgbà yẹn di ọgbà wèrè àwọn olókùn bẹ́ẹ̀ àwọn apá àtìrà sáwọn èèyàn nìyẹn àwọn pàǹtí èèyàn àwọn human garbage sáwọn èèyàn nìyẹn gbogbo yín lẹ pàdé Ọlọ́run lẹ́yọ kọ̀ọ̀kan ẹ wá ní kó lọ bẹ̀bẹ̀ bẹ́ẹ̀ ta ni lórí kíni lórí ẹ̀ṣẹ̀ wo mo tún wá rà àfa òun láwà nìkan àfa ẹ̀yìn sùmùrà mo pè yín àfa tó fẹ́ gbé wá ẹ̀ mú so máa ní problem pẹ̀lú yín big time èmi ò ń wojú èèyàn o bọ̀ máa ní problem pẹ̀lú yín big time ẹja gbọ́ àfa yẹn.
gbogbo ọmọ kéwú bàbá wa ẹnkálukú ọ̀ṣọ́ra rẹ̀ o. gbogbo ọmọ kéwú bàbá wa Sheikh Adam mi ò ṣèṣì sọ pé àfẹ́ nìkan ọmọ kéwú ti bẹ̀ fi marhalal hayat tí ń sẹ̀mí lọ́wọ́ báyìí lérílẹ̀ ibi ọ̀rọ̀ dé ìkálukú ọ̀ṣọ́ra rẹ̀ gbogbo ẹni bá nàka àbùkù sí mùdírù kò ní láti bọ̀ tán o. ìwọ àfa yìí mo ti ń sọ ẹ ti pẹ́ ó dẹ̀ ṣe máa kó sí mi lọ́wọ́ o last one ni mo ń fún ẹ yìí wàá ríra ẹ̀ ń ta gédégbé báyìí ni gbogbo download ẹ wà lọ́wọ́ mi báyìí last one ni mo ń fún ẹ yìí tó o bá mọ bó ṣe dá sọ̀rọ̀ kó gbé ẹnu ẹ dákẹ́ tó bá yẹ kó orú mú ẹ lórí kó lọ tú nǹkan tó wà lórí ẹ̀yẹn dànù o ò ní làákàyè lórí so ọ̀pọ̀dún ẹ̀ náà ni Jackman wá lọ́jọ́ sí tó ti ń fẹnu tó ta sí oníkíjìpá ṣẹ́jọ́ mọ́ ni sájọ́ mọ́ yín ni gbogbo ẹni tó bá nàka àbùkù sí Mudiru Markazi kò ní látúbọ̀tán ẹni tí Mudiru bá nàka àbùkù sí tàbí ìka abatẹnijẹ́ sí sáwọn látúbọ̀tán alábòsí nìyẹn ń ṣèyàn rí ìlànà ẹ̀yin sùmùrà ó yàtọ̀ sí ti tàwọn Markazi òdodo ló gbọ́ yẹn ìlànà sùmùrà láti ilẹ̀ ni pé kán máa ṣe kídímà àfa àwọn kán wà lọ́dọ̀ àfa àwọn láti bẹ̀rẹ̀ tí ó fi dópin Sheikh Adamu ló dé ló gbé gbogbo ẹ̀ ńlẹ̀ pé àwọn ò fọmọ kéwú ṣẹrú kéwú tán kó máa lọ ìbòlẹ̀ tí rórí burúkú tẹ́ gbé wá tẹ́ ń sọ́pọ́tì wọn lórí àìdá bàbá wa àgbà Sheikh Umar Agbaji àfa Sheikh Adamu ni wọ́n nígbà tí nǹkan kan ṣẹlẹ̀ tọ́rọ̀ olóṣèlú ṣẹlẹ̀ tí wọ́n fẹ́ lọ́mọ gba kínní kankan tó mọ̀ sí wá sí tó fẹ́ fi dá bàbá wa àgbà Sheikh Kamaluddin Al-Adabi lágara nígbà yẹn Sheikh Adamu nìkan ló dúró pé èmi ò ní tẹ̀lé yín lórí aburú tẹ̀ ń ṣe ibi tó dodo bá wà ibẹ̀ lèmi máa wà ìtàn ló ń kọrẹ́ o kẹ́ ẹ̀ tètè ronú ẹni tí ó sórí ibú níbi ọ̀rọ̀ inú yín òun ló pọ̀ jù tí ò ní rí ìyọnu ọlọ́mọ láyé tí ó fi jáde láyé òun ló pọ̀ jù bàbá Sheikh Adamu ní pé èmi ò ní tẹ̀lé yín lórí àbòsí kódà àgbọ̀nù tàn pé wọ́n tẹ́rí sí bàbá yẹn báyìí pé ẹsẹ́ ìpè fún mi kọ́ ló ń yọ àlùbáríkà kéwú tí mo kọ́ lọ́dọ̀ yín kúrò nínú kéwú mi ṣé history tí wàá máa rewrite rẹ̀ ṣe bó ní Kejìpá náà ti sọ fáfá yín nìsín kó náà yọ àlùbáríkà ọdún mẹ́ta yẹn kó lónú kéwú tó kọ́ lọ́dọ̀ wọn kí ló dé tẹ́lẹ̀ bá kéwú lọ́dọ̀ yẹn ṣé wọ́n ní kàn bá tèèyàn jẹ́ ni gbogbo yín lẹ́ mọ òdodo ẹ̀ẹ́dẹ̀ fẹ́ sọ Sheikh Adamu ní pé mọ́mọ́ kéwú kankan lẹ́rú ṣé báwọn sùmùrà nígbà yẹn àwọn ọmọ kéwú wọn máa ń ṣe kédémọ́ fún wọn Sheikh Adamu ló dé ló káńsù ẹ̀ Sheikh Adamu dẹ̀ ṣàbòsí lórí ẹ̀yin tó fẹ́ ṣe náà sọ yẹn wọ́n dẹ̀ pariwo táwọn ọmọ kéwú kankan lẹ́rú tí wọ́n fi jáde láyé àwọn ọmọ kéwú kankan lẹ́rú náà pariwo wọn dẹ̀ mẹ́ni kankan lẹ́rú kí ló ti Sheikh Adamu kó láyé tán tọmọ wọn lọ gbégbékúgbé padà wọlé pé gbogbo èèyàn gbúdọ̀ dẹrú lọ́dọ̀ wọn abalapa tíra ọ̀sánjò ní ògbọ̀ èèyàn parọ́ mọ́ èèyàn yín rojú korojú ó fi odidi èèyàn ṣe àṣejẹ ó jẹ ibi tí ò la gbogbo yín wà láyé kí ló tẹ̀yìn ò pé bàbá yẹn ó ti kọjá àbáwí lójú yín àfáàfẹ́fẹ́ ọlọ́njà rí yín pé gbogbo yín ẹ̀ ń fàlùkẹ́yà máa ń ṣeré ìbínú ọlọ́run òun lè ránṣẹ́ sí yẹn ẹ̀yin èèyàn játijàti yìí wọ́n ní ẹ̀yin kíkà ó yẹ kó lọ bẹ́ẹ̀ ta ní lórí kíni. àní tẹ̀lé nìkankan lórí àbòsí wàláhì sọmọbìláì lélẹ́yìí tá àgbàdo àkóṣẹlẹ̀ a mọ̀ pé bàbá oníkíjìpá ò ní sábòsí tá bá sábòsí èèyàn wàláhì àsọ̀ǹtà Sheikh Imran Abdul Majid ọmọ ẹlẹ́yà ọlọ́mọdé àríwú ẹ̀ pẹ̀lú wọn tá bá sábòsí èèyàn wàláhì àsọ̀ǹtà àfa wa àgbà brọ́dà mi tẹ́mi láìkì láti inú àfa Saheed Shittu tá bá sábòsí máa sọ̀ǹtà kí ló tẹ̀ sábòsí alábòsí nìyí wọ́n ṣe bí èèyàn gidi ókè Mudiru ló lè nàka orí burúkú síyàn àwọn ló lè nàka ìbànújẹ́ síyàn èèyàn gbọ́dọ̀ nàka rú ẹ̀ sí wọn ọba ṣerú èyí fún wọn ò bá gbà ṣé wọ́n lè gba gbogbo ohun tí wọ́n ṣe yẹn kó lè gbarú ẹ̀ ẹ̀yin aláburú yìí ẹ lọ ṣọ́ra yín wàláhì tá bá bẹ̀rẹ̀ pẹ̀lú yín ẹ̀ ní láìkì ẹ̀.